Àkànbí ọmọ Adésínà ṣọjọ́ bí rẹ̀ o. Kábíyèsí o Jagun Jíbùsì Ṣóyínká Àgbàgùdù Àgùnsímí òkè alẹ́ka pẹ̀lú igi ńlá ó kọ́ ọdún rẹ̀ o. Kọ̀wé iyọ̀ Adédìran Àjàó ẹ̀gbọ́n rẹ̀ nẹ́rẹ̀ pé kí n má kí ẹ o alájà Ṣadé Elépo. Àjàó ọdún jọ o Jagun Jíbùsì ọdún jọ o. Àjàó ọdún jọ o Jagun Jíbùsì ọdún jọ o. Ọmọ Adésínà ń ṣọjọ́ bí o Àjàó ọdún jọ o. Àjàó ọdún jọ o Jagun Jíbùsì ọdún jọ o. Ọmọ Ṣóyínká Àjàó ọdún jọ o Jagun Jíbùsì ọdún jọ o. Ọmọ Adésínà ń ṣọjọ́ bílẹ̀ Àjàó ọdún jọ o. Ọdún orógbó àgbò ọdún obì àgbòde bọ́dún bá dún pèrèkún amáwọ̀ tutù wálé ayé. Ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí. Àjàó kú ọdún rẹ o olówó orí ọkọ Zainabu Abíọ́lá aya Àjàó. Bàbá Bọ́sẹ̀dé bàbá Zainabu Abíọ́lá bàbá Kọ̀wíàtù bàbá Mariam o bàbá Hikmat Adéníkẹ́ bàbá Kọ̀wíyù Adéwuyì òkú ọdún. Kábíyèsí ni wọ́n kì wọ́n níran bàbá tó bí ọlọ́mọ torí ládéládé ni wọ́n nílé bàbá rẹ̀. Èmi súnmọ́ bá níwọ̀n ègbè kan mo jìnnà sọ́ba níwọ̀n ebè edógún torí àrọ́bà fi ń lọ bá pa. Jagun Jíbùsì o orogun àbó orogun Ṣóyínká Àgbàgùdù Àgùnsímí òkè alẹ́ka pẹ̀lú gíńdá ó fi mọ́lẹ̀ fowó yẹlé. Ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí bákàdẹ̀rẹ́ bí ogún bí ọgbọ̀n aya wọn bẹ nílé. Tọ́ǹkẹ́ wọn tọ́ǹgẹ̀ wọn olójore wọn o Ìjẹ̀bú àtọ̀ṣì ó pé kó ń bá rọ̀bù kó ń bá tọ̀bù kó ń bá rọ̀bù dé òun àmọ́kọ̀ọ́hún lájọba nírẹ̀mọ́ àfíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ já pé nà. Ìjẹ̀bú àtọ̀ṣì o ọlọ́mọjọ bí ará Oréwù ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin ará òkèrè nílé Olípàkálà o ọmọ àtọ̀nà rówó owó wọn níjẹ̀bú o aṣọ wọn níjẹ̀bú iyọ̀ wọn níjẹ̀bú àlàáfíà wọn níjẹ̀bú owó mélòó ló nìkan tó fọmọ Ìjẹ̀bú ṣeré. Ìjẹ̀bú lọmọ oníṣù mẹ́fà o méjì jíjẹ méjì àìjẹ méjì tó kù ó ní tí wọ́n fi bọ nírẹ̀mọ́. Ọmọ wáyé má bá ti ṣẹ́ wá ọmọ wáyé wá ṣe rere ọmọ wáyé rere. Ọmọ aládìẹ ògògò màgà tí ń fẹ̀yìn àyè bí awó kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọmọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ máyọ̀ ọmọ ń ṣe ni kò nílé pani. Ọmọ olódò kan odò kan yìí tó ṣàn wéréke ó dá ìkùlé ọtílẹ̀ ó dá bàtà ó dá Ọ̀ṣùmẹ̀rì nílé bàbá tó bí yín lọ́mọ oníkáká wọn ò gbọ́dọ̀ bu mú alábàjá wọn ò gbọ́dọ̀ bu wẹ́sẹ̀ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ní ó bu omi odò náà gbẹ nílé bàbá rẹ̀ wá o ẹgbàmọ́ líṣàbí agbóògùn àkàlà.